الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti òní èyí tí a fẹ́ máa sọ níbẹ̀ díẹ̀ nínú nǹkan tí ó dìrọ̀ mọ́ ẹni tí ó gbajúmọ̀ sí al-ijar al-mu'tahid bit-tamlik tàbí at-ta'jir ma'a al-wa'd bit-tamlik tí ó gbajúmọ̀ sí rent to own. ní tí wọ́n ń pè ní rent to own ní ẹ̀mú ìyá mi wọ́n jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ ní west wọn ò mọ̀ nílùú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ west ti bẹ̀rẹ̀ torí pé ó fi á dé ìlú ọ̀dọ́ àwọn mùsùlùmí fi ń ṣe ó sì gbajúmọ̀ gan-an àmọ́ ètò kẹta ọjọ́ ń bẹ̀ ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ láti máa sínú ìṣẹ̀lẹ̀ Islam bí ẹ̀mú ìyá mi pé ìbàdí pé àlàyé nǹkan yóò lè yé wa sí níbi tó di mọ́rọ̀ Islam ó ní pé tí ẹ bá ní ta nǹkan yàtọ̀ sí pàbí kẹrẹ́ǹtì ìdájọ́ ọ̀kọ̀ọ̀kan kan yàtọ̀ sí àwọn ká kú méjì jọpọ̀ wípé a fi kẹrẹ́ǹtì fọ́ o yóò àparí sí ibi pé ó di kó ní eléyìí a kó nǹkan méjì tí kò lẹ́tọ̀ọ́ sí láti kó lọ ọ̀mọ́ra wọn ni lábala nǹkan tó dìrò mọ́ kọ̀ọ̀kan ṣe é rí bí ẹ̀ bára nǹkan lọ́wọ́ ẹnìkan ní ìsìn bí ẹ̀ bára mọ́tò lọ́wọ́ ẹnìkan ní ìsìn báyìí mo ti ń rà lọ́wọ́ ẹ̀ báyìí tá a parí gbogbo àgbẹ̀mẹ̀ntì tí mo ti rà bí èsì ìfowólówó ó ti di tèmi lẹ́sìkẹsẹ̀ tá a bá ti gbogbo kúrò rẹ̀ báyìí tí ọkọ̀ ti di tèmi tí nǹkan kan bá bàjẹ́ ń bẹ̀ tí èsì pálẹ̀ ìlú tó ti wà lọ́dọ̀ ẹni tó ti tà fún mi èmi ní mo dáhùn fún bírèkì yìí ṣe ní ìyàtọ̀ tó ṣe ní o táyà ṣe ní o oníkan ní ìdíkẹ́ ìrora sí ní o èmi ní dáhùn fún wá pé ó ti di ọkọ̀ mi tó ti jẹ́ pé wọ́n gba ọkọ̀ yìí ní installment ni ìmọ̀ fún olówó díẹ̀ inú kò sọ di pé bóyá ẹni tó wá kẹ́kọ̀ọ́ fún mi onífàá bá dáhùn pé táyà ti jo táyà ti bàjẹ́ sáré pé títà tí a ti ra nǹkan lọ́wọ́ nǹkan yìí yóò tí ì sanwó àbí yóò mọ sẹ́dẹ̀ díẹ̀ ní o ó ti di ẹni tí ó rà gbogbo wàhálà díẹ̀ náà kọ́ ẹni tó rà ní ọmọ dáhùn fún ẹ máa wo àmọ́ tá a bá lára fi ìkẹ́rẹ́ǹtì fún nìkan ẹni tá a bá fi ìkẹ́rẹ́ǹtì fún ìmọ̀ ìyá mi àǹfààní ibẹ̀ ni wọ́n máa lò tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nǹkan ìlọ́nà tí ó bá nǹkan kan bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ní nǹkan yìí tó fi rẹ́ǹtì fún òun ni yóò máa dáhùn fún nípa pé kí ni ó fi mẹ́fà nǹkan yìí ẹni tó fi rẹ́ǹtì fún yìí lónìí ẹni ó fi nǹkan rẹ́ǹtì fún yìí lónìí nǹkan yìí ẹni àfi rẹ́ǹtì fún kàn sàǹfààní nǹkan yìí lásán ni pẹ̀lú owó tó san tó parí lẹ́ẹ̀kan sí tí ẹ̀ bá ra nǹkan lọ́wọ́ ẹnìkan tó bá ti parí pé mo ti tà fún ọ ó ti gbà báyìí lọ́wọ́ ẹ̀ ó ti di tiẹ̀ ìbá àjẹ́ pé kò tí ì sanwó tí ìbá fi nǹkan rẹ́ǹtì fún ẹnìkan ẹni tí wọ́n fi nǹkan rẹ́ǹtì fún kìí sòun ló ní ẹni ó fi rẹ́ǹtì ló ní ìbá àjẹ́ pé tòun ti kówó lẹ̀ tán tí àwọn àríkẹ́ méjèèjì ní ìsìn báyìí bẹ́ẹ̀ kò síra wọn tá a bá sọ yí pé a kó títà mọ́ níbi nǹkan rẹ́ǹtì àti kó nǹkan tí òun kó dòkò mọ́ra wọn nù tí a máa ṣẹlẹ̀ bí máa fi kẹrẹ́ǹtì fún èèyàn tí ó tó ń fi ní rent to own ó ní wípé yóò papọ̀ jẹ́ wípé nǹkan yìí yóò jẹ́ pé tó bá ti ń ṣẹlẹ̀ sí ẹni tó rẹ̀ǹtì ẹ̀ tí ó padà ní iná ni ó máa dáhùn fún ẹ̀wọ̀sẹ̀ tó lọ́wọ́ tó fi ń dáhùn fún kò tí ì ní ẹni kọ́ máa dáhùn fún un tí wọ́n ń ṣẹlẹ̀ sí òun náà ni ẹni tí ó ní nǹkan yìí ẹni ó ní tó fi rẹ́ǹtì fún ìlú kọ́ máa dáhùn fún á sì tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé kí ni òun náà ló máa dáhùn fún tí wọ́n kàn máa ní sí pé owó oṣooṣù táwọn láwọn jọmọ́ tí wọ́n máa fún òun àkókò ọdún tí wọ́n máa fún òun tí ó fi parí iye owó tí ń bẹ lórí ẹ̀ òun yóò mọ̀ létí tó bá ti á parí ẹ̀ ọkọ̀ ní ti ẹ̀ nù eléyìí ọ̀lọ́ ọ̀nà tó lè gbà lọ ní ìṣẹ̀lẹ̀ ìsìláàmù ẹ̀mọ̀ ìyá mi oníkáyà lọ́tọ̀ọ̀tọ̀ ọkọ̀ yìí láti rẹ́ǹtì iye báyìí ní rẹ́ǹtì ẹ̀kọ́ iye báyìí ó wá ṣe é ṣe fẹ́ pé níwọ̀n àgùn ọ àbí nítàkọ̀ ní láti parí rẹ ó ṣàdéhùn ni èyí ṣe pọ́ ti bí àgbẹ̀mẹ̀tì kalẹ̀ mọ́ ti pọ́ fẹ́ rẹ́ǹtì fún ilé báyìí tó bá yẹ kó bá sọ pé wọ́n dà owó ọkọ̀ yìí ó fẹ́ rẹ́ǹtì fún ọ̀sẹ̀ báyìí lóṣooṣù wọ́n sì wà lórí ipò pé ó fẹ́ rẹ́ǹtì fún
wọ́n ti á rí pọ́pọ́ rí báyìí wọ́n sì àdúgbò kalẹ̀ ní wọ́n jẹ́ dúkọ̀ láti sign agreement pé àtọ̀tà fún eléyìí ni tí ó lọ ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ Islam ní tọ́pà tí kò fi dá láti fún méjèèjì jọpọ̀ náà nígbà ṣàlàyé pé nǹkan méjèèjì yàtọ̀ síra wọn ní tí ń bẹ́nu kọ̀ọ̀kan yàtọ̀ sí nǹkan gíga kọ̀ọ̀kan mọ́ra wọn nígbà tí ọlọ́run fọkàn yẹn ti fún pé yọ̀ padà ní gbogbo tí ń bẹ ní díẹ̀ ẹni tó ní mọ́tò yìí ti darí ti ẹni tó fi rẹ́ǹtì fún ni kò tí ì di tẹni yìí báyìí gbogbo tó jẹ mẹ́tàjọ́ bẹ́ẹ̀ ta nǹkan fún èèyàn kò tí ì sí níbẹ̀ bá ń lọ ẹni yìí lè gbà ó lè pé nígbà tó bá di pé wá di pé ni yóò sanwó yóò lọ gbà lọ́wọ́ rẹ̀ ó sì fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tó ní kó fi rẹ́ǹtì fún ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ bá fi rí mi pé kó o bá tà fún wọn tà fún ó fi rẹ́ǹtì fún méjèèjì gbọ́dọ̀ yàtọ̀ síra wọn àgbọ̀dọ̀ kò méjèèjì jọpọ̀ tó bá di pé wá parí wọ́n rà bọ́ọ̀ wọ́n àgbà akálọ́wọ́ ẹ̀ mọ́ ẹ tún sign agreement ní pé ara ó ti parí báyìí ó ti àsìkò ti tó lásìkò tí mo fi kiri rẹ́ǹtì fún ọ di o kó máa jẹ́ kó yọ̀ máa jẹ́ tiẹ̀ o eléyìí ni tí ó lọ ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ Islam tó sì jẹ́ pé ìdájọ́ ọ̀kọ̀ọ̀kan kan náà tábàlà àyà náà agbọ́dọ̀ máa ṣiṣẹ́ tọ̀ tábàlà àyà pé afẹ́rẹ́ǹtì fún ìdásíkò kan ó rọ̀ jẹ́ pé gbogbo tó wá ń bàjẹ́ bẹ́ẹ̀ tí ìbá ṣe pọ́ńtàn ló fà á ẹni tó ní tó fi rẹ́ǹtì fún òní yóò máa dáhùn fún o torí pé ó kúrẹ̀ sí ẹni láti ìbálẹ̀ tí ní ìṣẹ́lẹ̀ tí wíńdò já àbí ní bàjẹ́ tí ìbá ṣe pọ́ńtàn ló kó ló fà ló fi já àbí tó bàjẹ́ ẹni tó nílé ló máa dáhùn fún bá lọ níbi nítorí mọ́ ìdájọ́ kí rẹ́ǹtì lọ́wọ́ ẹnìkan bá lọ tọ́jú bàbá náà kà fún ó ti parí nítorí ọ̀sẹ̀lẹ̀ òun náà dáhùn fún bá lọ tí tàjú àyàjáàmù táìpì tó lè eléyìí agbọ́dọ̀ kíyèsí tọ́ka afẹ́fẹ́ máa ṣẹ́ kékèsí pé ààrẹ kó méjì jọpọ̀ lẹ́ẹ̀kan náà níbẹ̀rẹ̀ pé o ti takiri ìfúnni rẹ̀ ti fọ́ o tó á kà fún ọ náà wọ́n ti sanwó ẹ̀ pé títà ò tí ì bẹ̀rẹ̀ títí yóò fi di pé á jókòó fún títà mi lásìkò táwọn fẹ́ tà fún tọ́ka àsìkò rẹ̀ pé títà ni wọ́n bẹ̀rẹ̀ ni káfún padà yìí síbi tí wọ́n pè ní àdéhùn tẹ́kisíyẹ̀ ká ta ọjà fún èèyàn ní ọ̀rẹ́ sọ́mẹ̀tì ká pé táwọn ní ọ̀tá mọ́tò yìí fún ọ ní iye báyìí àsìkò yìí tó fi san ni o wọ́n mọ̀ iye báyìí wọ́n ní kí n bá lọ parí fásitì ti pé san ló mọ̀ sí bẹ́ẹ̀ fẹ́ pé bàbá san lásìkò kan nípa ṣe pé kò lágbára àti san wọ́n fara dẹ̀ láì jẹ́ pé wọ́n kàn fẹ́ kọ́ máa san owó kan nípa pé kò sì san kíákíá ilé ìbáyìí àti mẹ́nu bá níbi ọ̀rọ̀ tó ṣáájú lọ wọ́n jẹ́ sókè nínú fẹ́jọ́ mọ́ ọ̀rọ̀ àlejò àlùmúntàhí ìtẹ̀lẹ́ rent to own kí ọlọ́wọ́ kí ó ṣẹlẹ̀ fún ìmọ̀ wa láti máa ṣàlàyé mi inshallah bí àwọn ọ̀tọ̀ sọ́kùnrin gbọ́dọ̀ lọ́mọ sọ́lẹ̀ aláàmú